ayé ti bàjẹ́ o. Ọmọ ọdún mẹ́rìndínlógún jí ara rẹ̀ gbé ló bá ń béèrè mílíọ̀nù 2 náírà owó ìtúsílẹ̀. Akẹ́kọ̀ọ́bìnrin iléèwé aládàáni kan nílùú Abakaliki nípìnlẹ̀ Ebonyi ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn pé ó parọ́ pé wọ́n jí òun gbé tó sì ń béèrè owó ìtúsílẹ̀ mílíọ̀nù 2 náírà lọ́wọ́ àwọn òbí rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Joshua Okando ṣàlàyé pé ọ̀kan lára àwọn tó súnmọ́ mọ̀lẹ́bí ọmọdébìnrin tó wà ní SS2 ọ̀hún ló bá a lẹ̀dí àpò pọ̀ láti hùwà àbàjẹ́ náà. Ọmọ yìí sọ fún àwọn ọlọ́pàá pé nígbà tí òun lọ sí ọjà láti ra aṣọ òkìrìkà ni ẹnìkan fi ọwọ́ tóun látẹ̀yìn bí òun ṣe ra nìyẹn tí òun kò mọ nǹkan kan mọ́. Ó ní ọjọ́ kejì lòun tó lajú sáyé tí òun sì bá ara òun ní Ìṣíkè Junction ní Ebonyi. Ó sọ síwájú pé ọ̀pọ̀ ìgbà lòun máa ń lálàá pé wọ́n jí òun gbé tí ìyá òun sì máa ń gbàdúrà àtakò ìṣẹ̀lẹ̀ búburú ọ̀hún. Ó ní láti bẹ̀ lòun ti padà sí Abakaliki tí òun sì lọ sọ́dọ̀ ẹnìkan tó súnmọ́ mọ̀lẹ́bí àwọn tí kò mọ̀ pé wọ́n ti ń wá òun nílé. Ibẹ̀ lòun sì ti lo fóònù ọkùnrin náà láti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí ẹ̀gbọ́n òun pé wọ́n ti jí òun gbé wọ́n sì ti béèrè mílíọ̀nù 2 náírà owó ìtúsílẹ̀. Ó ní nígbà tí ẹ̀gbọ́n òun sọ pé òun fẹ́ bá àwọn ajínigbé náà sọ̀rọ̀ lòun pa fóònù ọ̀hún. Lẹ́yìn tí òun tan fóònù náà padà lòun fi àkáǹtì nọ́mbà ẹni tí òun wà lọ́dọ̀ rẹ̀ ránṣẹ́ pé kí wọ́n sanwó sínú rẹ̀. Eléyìí ló sì fún àwọn ọlọ́pàá láǹfààní láti mọ ibi tó wà tí wọ́n fi lọ mú un. Okando ṣàlàyé pé ìwádìí kíkún ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà.